Ìwọ l'Olúwa, ẹ̀yin ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, ẹ jẹ́ kí a yin Olúwa ká nígbàgbọ́ nínú Ọlọ́run. Eléyìí ló fi kí n káàbọ̀ sórí ètò Elódì Àkọ́ ti ọ̀sẹ̀ yìí. Orúkọ tí tèmi ni Ewa Asa ní pẹpẹ dọ́là. Àtúkọ̀ ètò Elódì Àkọ́. Ní Elódì Àkọ́, a máa gbé àwọn àlejò wá sórí ètò Elódì Àkọ́kọ́. Àlejò wo la gbé wá fún yín lọ́sẹ̀ yìí? Kí bàbá wa tó kọ́ wa lẹ́kọ̀ọ́, ẹ jí àdókè lọ. Ẹ wá nǹkan fìdílé kẹtẹ̀lé wa ká lọ. Káàbọ̀ padà sórí ètò Elódì Àkọ́. Bàbá àlejò wa ti wà lórí ìjókòó báyìí. Wọ́n máa yànnàná ìtàn ìgbésí ayé wọn àti àwọn ìrírí tó ti rí tó lè kọ́ ọmọdé lọ́gbọ́n. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ti rí àwọn ìrírí tó lè kọ́ ọmọdé lọ́gbọ́n. Ẹ máa bọ̀ lórí ètò Elódì Àkọ́kọ́. Ètò Elódì Àkọ́ ṣì ń tẹ̀síwájú. Ẹ máa bá a ká lọ. Ẹ káàsán bàbá wa, ẹ jẹ́ bá dárúkọ yín kẹ́sì bá kí àwọn ará ilé. Orúkọ mi ni Wòlíì Ọlánrewájú Ògúnkọ̀yà tí gbogbo ayé mọ̀ mí sí ọmọ ẹ̀mí. Mo kí ọ̀tún, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí àwọn tó ń wò wá, mo kí gbogbo ará ilé wípé Ọlọ́run yóò máa wà pẹ̀lú gbogbo wa nígbà gbogbo. Kí ni ìtumọ̀ ọmọ ẹ̀mí? Ẹ ṣé, ìtumọ̀ ọmọ ẹ̀mí yẹn jẹ́ nǹkan tó ní agbára tó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́ ọmọ ẹ̀mí láyé ìgbà tá a wà yìí tí wọn kì í ṣe ọmọ ẹ̀mí. Ìtumọ̀ ọmọ ẹ̀mí tèmi ń jẹ́ yẹn, wọ́n bí mi sí agboolé onígbàgbọ́. Bàbá tó bí mi jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Nígbà tí bàbá mi máa fẹ́ ìyá tó bí mi, ìyá mi wà nínú oyún. Wọ́n wà nínú oyún, wọ́n lọ ìrìn àjò tá a máa ń pè ní orí òkè ẹ̀mí fódìdí ọjọ́ 14. Wọ́n sọ̀kalẹ̀ ìrìn àjò yẹn ní July. Wọ́n wá bí mi ní August. Ṣùgbọ́n tó ti bí mi yẹn, ìfọ̀kọ́ tó sọ mí lórúkọ ló ti ń pè mí ní ọmọ ẹ̀mí láti ìkókó. Ọmọ ẹ̀mí, ọmọ ẹ̀mí, ọmọ ẹ̀mí tí mo fi dàgbà. Iṣẹ́ wo lẹ ń ṣe àti pé ọmọ ìlú wo ni? Mo jẹ́ ọmọ bíbí inú ìlú Ìjẹ̀bú, Ọ̀ṣọ̀ṣà. Iṣẹ́ tí mo ń ṣe, mo sọ lẹ́ẹ̀kan yẹn pé wòlíì ni mí, mo jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Wòlíì Ọlọ́run ni mí nígbà gbogbo àti nígbàkigbà. Kí ni ìtumọ̀ wòlíì? Ìtumọ̀ wòlíì rèé. Ìtumọ̀ wòlíì jẹ́ nǹkan tí Ọlọ́run bá yàn láàyò fún yàn. Wípé ìwọ máa lọ. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ nínú ìwé Àìsáyà 61. Wípé ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ ní ara mi. Nítorí ó ti fi àmì òróró yàn mí. Ìtumọ̀ wòlíì yẹn ọ̀pọ̀lọpọ̀ tá bá wọ̀ tún wò sínsìn. Tẹ́lẹ̀ bá máa pe rẹ̀ ń sá lóhun wòlíì. Tẹ́lẹ̀ bá máa pe rẹ̀ ń sá lóhun wòlíì. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló wá ń tàn sí yín. Ṣùgbọ́n wòlíì ju wòlíì lọ. Wòlíì ni èmi ń ṣe nígbà gbogbo àti nígbàkigbà. Iṣẹ́ wòlíì yìí ti wá látìgbà tí a ti bí mi, tí mo ti kéré lọ ti ń sọ wípé ẹni yìí nígbà tó bá dàgbà tán òjíṣẹ́ Ọlọ́run ló máa ṣe. Kì wọ́n á ṣe pé tó kí mo ti gbọ́n pé mo máa ṣiṣẹ́ Ọlọ́run yẹn ni mo sáré ṣe lọ bẹ́ síbẹ̀. Mo go through àwọn nǹkan tó pọ̀ gan, mo là àwọn nǹkan tó pọ̀ kọjá kí Ọlọ́run tó ní àsìkò ti tó bóyá dá lọ tẹ̀dó. Ẹ̀yin ará ilé, bàbá wa ní pé wọ́n là àwọn nǹkan kọjá, ìdí tá fi gbé wọn wá nìyẹn. Bàbá wa, àwọn kí lẹ là kọjá? Ẹ ṣé atọ́kùn wa, ìbéèrè ńlá lẹ béèrè yẹn. Àwọn nǹkan tí Yorùbá ní nǹkan tí àgbàlagbà rí tójú ẹ̀ fi kó wọnú. Tó bá ṣọmọdé mi, ó ṣeéṣe kí ojú yẹn fọ́. Àwọn nǹkan tójú wa rí nídìí iṣẹ́ yìí ó ṣe kinní díẹ̀, bọ̀ síbẹ̀síbẹ̀ a padà fi ọpẹ́ fún Ọlọ́run. Nígbà tí mo wà ní secondary school yẹn, tí bá kúrò nílé ìwé, mo máa land síbi tí mo ti ń kọ́ṣẹ́ carpenter. Gbogbo ìgbà yẹn máa ń kan kóló kékeré, máa kan àpótí, máa tà á láti fi lè máa gbéra mi. Èló lẹ máa ń tà? Bí ta máa ń ta kóló ń gbà yẹn, ìgbà mi ó lè jẹ́ 2 naira, ìgbà mi ó lè jẹ́ àpótí gan gbà mi ó lè jẹ́ 5 naira. La máa tà 5 naira, 2 naira la máa tà. Ṣùgbọ́n 2 naira, 5 naira yẹn owó ni dédé. Tọ́gà bá tún wá rán wọ́n ṣe ń gbẹ̀mí bóyá akan bẹ́ẹ̀dì fèèyàn àbí akan chef. Tó bá fẹ́ ní kó lọ gba mọ́tò, tó bá bá wọn kó àní kó máa gba mọ́tò. Èmi nìkan mo lè kó gbogbo bẹ́ẹ̀dì yẹn pátápátá àti chef yẹn
màá mọ bí mo ṣe máa gbé ìgbà iṣẹ́ kékeré ló ń lò onígi mo máa gbé lọ sílé ẹni tó ní iṣẹ́ bójú 5 naira àbí 2 naira nígbà yẹn náà wọ́n tún máa fún mi mo máa ń tọ́jú ẹ̀ bó ṣe fún mi nígbà yẹn tó mo tún máa ń dájọ́ tí bá ti wá gbàjọ yẹn màá fi ra mo lè ra irinṣẹ́ ń bẹ̀ mo lè ra sọ́ọ̀ mo lè ra hámà ìgbà mi mo lè ra ìyọ̀ṣó. Èló ni àjọ tẹ máa ń dá yẹn? Àjọ tí mo máa ń dá nígbà yẹn ìgbà mi máa ń dá 5 naira lójoojúmọ́ tí máa gba 150 lóṣù bí owó yẹn bá ṣe wà lọ́wọ́ mi sí ni ìgbà mi 2 naira ni mo máa dá lójoojúmọ́ ó máa jẹ́ 60 naira lóṣù so bó yẹn bá ṣe wà sí ni mo ṣe máa ń dá nígbà yẹn tí bá ti dá mo tẹ̀ dá kan ní yí ẹ̀kan oṣù mẹ́ta ni mi ò gbà 5 naira 5 naira ni mo ń dá lójoojúmọ́ fún ìdí oṣù mẹ́ta ó jẹ́ 450 nígbà tá ọdún dẹ̀ ń bọ̀ nígbà yẹn mo ti múra sílẹ̀ pọ̀ ọdún bọ̀ màá rówó fi ṣọdún bálájọ ṣe gbówó mi sálọ nìyẹn nígbà yẹn ó wá dùn mí bàbá lélẹ ìyá pa wọn nǹkan pọ̀ lọ́wọ́ ń gbà yẹn ìyá náà the same thing ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò torí ẹ̀ sọ wípé mo fẹ́ lọ mú nǹkan ní nǹkan mọ́ ti tèmi tàbí kí lọ jalè nǹkan ní nǹkan kí lọ mú nǹkan tí òun ṣe ti tèmi àbí kí lọ jáṣọ aláṣọ mi ì dẹ́ yáṣọ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣáà mú wa fo gbogbo yẹn gbogbo ìgbà yẹn náà bá dé láti skul yẹn bá ti kó mi iṣẹ́ àtúlọ rìfẹ́fà tí sọjí bá wà mo máa lọ tí ṣọ́gun bá wà mo máa lọ nígbà tí mo wá gbọ́ ìpè àti mo kọ́ gbọ́ ìpè yẹn inú bí mi pé kí làwọn wòlíì fẹ́ kí ló wà ní iṣẹ́ wòlíì yìí náà wọ́n dẹ̀ ti ń sọ láti ìkókó bọ̀mọ́ kí ló wà ní iṣẹ́ wòlíì yìí ṣé 5 naira ní kọ́ jẹ ọ̀la kọ́ máa jẹ kọ́ máa jagun àti gàrí èmi ò lè dáhùn mi gbọ́ kí nìkan gbádà mi ṣáà mi ò tẹ̀lé ìpè yẹn ṣùgbọ́n gbà tó lọ́ máa sọ pé ó yá mo rántí ọdún yẹn mo lọ gẹrun ni bí bàbá kan ṣe sọ fún mi níbi tí mo ti lọ gẹrun yẹn ni pé bàbá kí ló tẹ̀ ń tún pẹpẹ onípẹpẹ ṣe tí ẹ̀ dúró ti pẹpẹ ti yín ìgbà máa ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa mo ti ń jọmọ ẹ̀mí yẹn náà mo ti lọ sókè òkè mo ti ń dé bọ́ mi ò fọkàn sí pé mo máa padà di wòlíì ṣàkóso mo sọ tẹ́lẹ̀ ń bá sọ tẹ́lẹ̀ ti wà láti kékeré but èmi ò fọkàn mi sí pé wòlíì yẹn máa padà ṣe mo fọkàn mi sí kí n kàwé kí n níṣẹ́ tó dá lọ́wọ́ kí n fi dolówó ṣùgbọ́n mà tó yá tí mo padà gba ìpè yẹn mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn ní 96 so láti bẹ̀ mo wá ń lọ sí church ìgbà yẹn àti wá padà sékòó ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan wà ní Ọ̀ṣìfọlárìn ó jẹ́ ọmọ àbúrò mọ́ mi wá wọ́n máa ń pè ní Obi Òkòkò bẹ́ẹ̀ mo ń lọ mo ti lọ ń jọ́sìn nígbà tó fẹ́ lọ fáwọn èèyàn jẹ́ ìwòlíì mo pọ̀ láwọn tó fẹ́ káfí jẹ́ ìwòlíì nígbà yẹn mo ní mi ò jẹ́ mo ṣáà sásọ̀tún sásòsì mo ṣáà padà jẹ́ ìwòlíì yẹn nígbà yẹn as prophet that is 96 so láti ìgbà yẹn mo ti ń bá iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ pé ní ìmọ̀ àkọ́ máa ṣiṣẹ́ ìwòlíì máa tún máa ṣe mí ní ṣe full time prophet máa máa ṣiṣẹ́ ìwòlíì máa tún máa ṣiṣẹ́ míì nígbà tó yá a kúrò lọ́dọ̀ ní Ọ̀ṣìfọlárìn yẹn mo tún bọ́ sí Deer Street 69 nífàkọ̀ ọ̀dọ̀ ìyá Olúyìdé ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ CNS Church mo ṣe wòlíì mẹ́ẹ̀ nígbà tí ayé wa dàgbà tí wọ́n rí bí àgbà ń rè Olúwa bá sọ wípé mo mú ẹ ò gbọ́ mo mú ẹ ò gbà àsìkò ti tó láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wọ́n á gbọ́ ìpè Olúwa wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lọ déédéé mi ò fi kọ́kún mi ò fi kọ́kọ́ kún mi ò Ọlọ́run gbà fún wa mo wá gba iṣẹ́ kan obìnrin yẹn wá sọ́dọ̀ mi mo rántí láti yẹ 2002 gbà tó obìnrin yẹn máa wá sọ́dọ̀ mi ó ti káàkiri ìṣòro yẹn pọ̀ gan mo ní di ṣíṣe mo lálàá mọ́jú pé bàbá má dáwọ́ léṣẹ́ yẹn mo ní mi ò bá wọn jẹ́ ó di dandan ká ṣàṣeyọrí lórí iṣẹ́ yẹn mo wá mú obìnrin yẹn lọ sọ́dọ̀ a lọ ṣiṣẹ́ yẹn nígbà tí wọ́n ń padà bọ̀ alásídẹ̀ǹtì ní mọ́tò tí a ń gbé bọ̀ obìnrin yẹn ṣèṣe kínkínní èmi ṣèṣe nípa ojú mi tẹ́ ń wò yìí ibẹ̀ ni mo fi wound àti bíbá yìí láti ìgbà yẹn mo ṣáà fi ògo fún Ọlọ́run láti ìgbà yẹn iṣẹ́ ìránṣẹ́ wa ti ń tẹ̀síwájú sí láti ìyàn Ọlọ́run lógo. Bàbá wa nígbà tó ti wọ́n ní pé kẹ́ má ṣiṣẹ́ kí ló tẹ̀ ṣiṣẹ́. Ẹ ṣe mo gbàgbọ́ ní Bíbélì tó pọ̀ mo dẹ̀ gbàgbọ́ nínú àdúrà Bíbélì pé tí mi bá gbàgbọ́ ó ní gbogbo okun ni láti ṣe fún mi nígbà tí wọ́n ní kí n má ṣe yẹn èèyàn ló ní kí n má ṣe kì í ṣe mi Ọlọ́run tí Ọlọ́run bá wá nígbà tí Ọlọ́run ti wá sọ fún mi pé dandan tí mo ti gbóhùn Olúwa pé kí n tẹ̀síwájú láti ṣiṣẹ́ yẹn ó di dandan kí n ṣe a ṣe Ọlọ́run lè gbà fún wa ṣe obìnrin yẹn wà láyé ó wà láyé báyìí tó jẹ́ kan nínú àwọn ọmọ ìjọ wa lẹ́nu.
èyí jẹ́ sí wípé ká máa pa òfin Elédùmarè mọ́ ká dẹ̀ tún máa pa òfin àwọn àgbà mọ́. Ètò ẹ ló jẹ́ àkànṣe tẹ̀síwájú ẹ máa bá a kálẹ̀. Bàbá wa àwọn eré wo lẹ máa ń ṣe nígbà tẹ́ wà kékeré? Ìbéèrè ńlá lẹ béèrè yẹn o. Àlẹ́ tí mo láì tí mo máa ń ṣe ni ọmọ ọba Fáúsá kí ló fi ṣe Fáúsá, ọmọ ọba Kàlàbá kí ló fi ṣe Kàlàbá, olóko kí ló ní o ó dàgbà fólóko, ẹ máa wẹ ẹ̀yìn o wẹ̀wẹ̀, ẹ máa ṣe òfófó òfófó, ẹ máa jalè mọ́ o, ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí, ìdí ọ̀rẹ́ mi jàlá ń jòlò, ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí, ìdí ọ̀rẹ́ mi. A tún máa ń kọ abẹ́ igi òrombó ibẹ̀ la gbé ṣeré wa, inú wa dùn ara wa yá, abẹ́ igi òrombó. Ẹ̀yin ará ilé, bàbá kọ abẹ́ igi òrombó ibẹ̀ la gbé ṣeré wa, inú wa dùn ara wa yá, abẹ́ igi òrombó. Abala kan mú álífábẹ́ẹ̀tì Yorùbá láti A dé Y kó fi pa òwe àbí kó fi kọrin la wà. Náà álífábẹ́ẹ̀tì Yorùbá tó wà lọ́mí yìí láti A dé Y ohun ẹ̀yọ̀kan ń bẹ ó fi pa òwe àbí kẹ́ fi kọrin. Ẹ jẹ́ kí àwọn ará ilé rí nǹkan tẹ́ mú. Nú álífábẹ́ẹ̀tì Yorùbá ẹ sọ nǹkan tẹ́ mú. A. Ẹ bá fi pa òwe ẹ tún fi bá a kọrin. Àwa ń lọ ó dìgbà ó ṣe ká má fi kú yàrá wa, ká má farùn yàrá wa. Ó tán ni àní fi kú yàrá wa àdẹ ní farùn yàrá wa. Bàbá wa ìbéèrè yín ṣì kù ẹ máa tẹ̀síwájú. A. Àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Kí ni ìtumọ̀ òwe yẹn àti pé ìgbà wo la lè lò? Ìtumọ̀ òwe àgbà ò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ ni wípé téèyàn bá ń gbé nínú ilé kan tí nǹkan kan bá ṣẹlẹ̀ ńbẹ̀ bóyá bí ìjà tàbí wàhálà kan bá ṣẹlẹ̀ ńbẹ̀ tí àgbàlagbà bá wà nínú ilé yẹn èèyàn á tọ̀ àgbàlagbà yẹn lọ pé bàbá nǹkan báyìí ní lágbájá ṣe o, bàbá ló mọ wá pé àwọn méjèèjì láti yanjú ẹ̀ fún wọn. Ṣùgbọ́n tí ò bá sí àgbàlagbà ńbẹ̀ nǹkan yẹn máa bàjẹ́. So ìtumọ̀ ènìyàn pé àgbọ̀ kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́. Mo rò pé tá a bá pè lọ́jọ́ mi ẹ máa wá. Máa fi ayọ̀ àti tìdùnnú jẹyín ní ọjọ́ mi tí ẹ bá pè wá kí Olúwa kó ràn wá lọ́wọ́. Àmín. Ẹ̀yin ará ilé ẹ wá jẹ́ kí a dókè lọ́nkà lọ́hùn kan ta ní fún yín ìgboro. Ẹ jẹ́ bá a dárúkọ yín. Orúkọ mi ni Ọlátúnjí Ṣótìmírìn. Ẹ ṣé bàbá wa ẹ jẹ́ sọ fún wa nǹkan tá à ń ṣe lénìí. À ń ṣe àjọ̀dún àwọn àṣà àti ohun ìṣe ìbílẹ̀ wa ní Áfíríkà pàápàá ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Haúsá, gbogbo àwọn oríṣiríṣi tó jọ mọ́ àṣà wa, ẹ̀wù tá à ń wọ̀ ní o, oúnjẹ tá à ń jẹ ní o, ìlú wa àtorin wa, nǹkan tí à ń fi hàn ní ọjọ́ ìní nìyẹn o. Ẹ ṣé bàbá wa ẹ jẹ́ mọ ohun lẹ́ní fún àwọn ará ilé lórí àṣà wa. Mo gbà wọ́n nímọ̀ràn wípé kán máa ṣe kán gbé àṣà wa lárugẹ nípa oúnjẹ tá à ń jẹ, aṣọ tá à ń wọ̀, ìwà tá à ń hù, ọ̀rọ̀ tá à ń sọ, èdè tá à ń pè lẹ́nu kó máa jọmọ́ àṣà wa. Pàápàá jùlọ àṣà wa dùn, èdè wa dẹ̀ dùn, ó ṣe é gbéyangàn láwùjọ. Èèyàn lè pa òwe, èèyàn lè fi kọrin, èèyàn lè fi múnú yàn dùn. Tí inú yàn bá dùn sí nǹkan, èdè náà la máa fi sọ. Tí a bá dẹ̀ ti sọ bẹ́ẹ̀ yẹn, àwọn tí ó bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn á ti yé wọn.
wọ́n ní òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá inú àṣà náà láti rí òwe ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè rí inú àṣà. Ẹ ṣé o ìyá wa o. Ẹ ṣé bàbá wa, ó máa rí ń bá. Ẹ ṣé o àdúpẹ́ o ẹ̀yin náà ẹ kú ohùn o ẹ pẹ́ fún wa o ìyá wa o. Make me mumu. Sit down there. Man, we not do what things supposed to. Now this kind song we they sing for them. I beg where my radio. Play am again. If you want to marry a husband, never you marry mumu as husband. If you marry mumu as husband, that's also trouble. Mama, don't go meet your papa. Mama, your father be that. Papa, me I won't go school. I need money for education. Papa, me I won't open shop. I need money for generation. Oh, Papa, I want job. See, Oga landlord don't bring a quick notice. Say because you don't pay house rent. Oga, you don't pay your water bill. Oga, you don't pay your NEPA bill. Oga, you don't pay for dustbin. Oga, you don't pay your tax. This is a serious sickness. A question mark to physical fitness. I did cashless. Cashless society. E go better. Trouble won't come. Wahala won't land. Trouble won't come. Wahala won't land. Harmony won't go. Peace won't run. Wahala won't land. Wetin we go do? 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 We must do run. We go live our family. We go live our culture. We go live our tradition. We go live our friends. We go live our. We go live our. Trouble won't come. Make sure say you go beg Oba landlord. Now I tell you so. Oh, Silvia, this is final finish. My brother won't work. He no get work. He won't make the work. They no pay am. Me call. Oh, you dey say you no dey. Oh, everything must end today. And leaders dey cause am. Na followers dey cause am. No, na you dey cause am. Leadership is about service. Followership is to ensure you get the service. Every generation deserves the kind of leadership it
my best and I dey pray well well. We dey pray, Papa God where you dey? We dey pray, Papa God where you dey? Make we do something. Wetin we go do? 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 We no know. You no know abi? Who no know? Go know. Some people know. Dem do like say dem no know. Some people no know. Dem do like say dem know. What you know? But wetin you know say? I know say we get natural resources. I know say we get human resources. That is to say, blessing where we dey. Our weather good, no before. We have enough of what others are looking for. We have enough to go round. I dey wonder. Wonder. Let us go. I dey wonder. Why we get clothes but we still dey wear am. We dey wonder. Why we get meat but we still dey chop bone. We dey wonder. Why we get plenty but we no own anything. We dey wonder. I dey wonder. Hey, all we are saying, let's do something. Let us do something. All we are saying, let's do something. I dey wonder. Oh, I wan go sleep. And when I wake up tomorrow, I go do wetin I suppose do. Wey I no do. I think officer Brian, no take am. He arrest me for corruption. Hey, I hear am for breaking news. Say wetin? Say NEPA wan take light for just 5 minutes for minor repair. After which we come dey see light without noise. Yes, so public salute. Dem get light. 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 I block dey well.
Tẹ́ bá gbádùn ètò Ẹlòdì Àkọ́tì ọ̀sẹ̀, ẹ pàdé mi ọmọ Ewa Asa ní pẹpẹ dọ́là lórí ètò kan náà lásìkò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀. A lè tún retí ìpolówó àti àwọn ẹ̀bùn lóríṣiríṣi tí àwọn ọmọdé lè máa jẹ lórí ètò Ẹlòdì Àkọ́tì. Ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.